ti rọ àwọn olóṣèlú láti máa fi àwọn obìnrin ọ̀dọ́ àti àwọn tó ní ìpèníjà ara sínú ipò àwọn olùṣèjọba. Akọ̀ròyìn wa ti ṣe òfintótó lórí ìlànà ètò ìṣèdúró ìlera ti orílẹ̀-èdè. Ẹ káalẹ́, ẹ ká tòórọ́, Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìṣètò ìkà ọmọ ènìyàn tí wọ́n fìdí ẹ̀ gúnbì kan ní ìbẹ̀rẹ̀ ọdún tó kọjá ṣeéṣe kó wáyé láìpẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu ṣe sọ èròǹgbà rẹ̀ àti ṣe àtìlẹ́yìn fún ìṣètò ìkà ọmọ ènìyàn jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìfilọ́lẹ̀ National Geospatial Data Repository ti ẹ̀rọ ìforúkọsílẹ̀ àwọn ènìyàn àti ìṣirò pàtàkì pẹ̀lú àwọn ìgbìmọ̀ tó wà nídìí ìkà ọmọ ènìyàn nínú àpérò ilé ìjọba Àbújá. Akọ̀ròyìn wa nílé ìjọba Musbau Dan Wahab lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Àwọn tí àpawọlé wọn ò tó nǹkan kan nílẹ̀ Nàìjíríà jẹ́ àwọn kan gbòógì tí ìjọba àpapọ̀ fi ń gbèrò àti kọ́ àwọn ilé ìgbé tí olówó pọ́kú jákèjádò ilẹ̀ Nàìjíríà. Mínísítà fún ti ọ̀rọ̀ ilé ìgbé àti ìdàgbàsókè ìlú Ahmed Dangiwa ló ṣàlàyé ọ̀rọ̀ yìí lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria nígbà tí ó ń pẹ̀kẹ́lu ohun tó kàn gbọ̀ngbọ̀n nípa ti ẹ̀ka ilé kíkọ́. Ibrahim Bello Gunda lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Lọ́jínà bí ó ṣe nira fún àwọn ènìyàn kí wọ́n tó lè rí àmójútó àìlera wọn lórílẹ̀-èdè Nàìjíríà, ìjọba àpapọ̀ ti ṣe àgbékalẹ̀ ìlànà ìṣèdúró ìlera ti orílẹ̀-èdè ìyẹn National Health Insurance Strategy. Ìlànà yìí ó máa dálé lórí àti mú ètò ìlera ó wà lówó pọ́ọ́kú fún àwọn èèyàn léyìí tí wọ́n sì ní ìgbàgbọ́ wípé orílẹ̀-èdè tó bá ní ìlera gangan lórílẹ̀-èdè tó lọ́rọ̀. Akọ̀ròyìn wa ń ló ṣe àtúpalẹ̀ bí ètò ìṣèdúró ìlera ti orílẹ̀-èdè yìí ṣe dára tó tí àwọn èèyàn sì ń sọ àrésí wọn lórí rẹ̀. Ẹgbẹ̀rún 23 àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọn yóò máa jàǹfààní ètò ìṣèdúró ìlera léyìí tí wọn yóò bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbádùn ètò ìlera ọ̀fẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń ṣíde ìfilọ́lẹ̀ ètò tuntun yìí fún àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ní olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun Òṣogbo. Fẹ́mi Afáriogun ni ó jábọ̀ ìròyìn yìí. Kí ó tó di wípé a máa tẹ̀síwájú nínú ìròyìn wa, ẹ jẹ́ á lọ sókè lọ́hùn fún ìpolówó ọjà. Lọ sí NTA Ìjẹ̀bú Òde fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àti kéréje ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. Ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dá. Channel 63 àtúnwà lórí StarTime Channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ìjẹ̀bú Òde. Ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí: 081 37 23 06 26 tàbí 080 28 29 23 30. NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dání wá. Ẹ káàbọ̀ padà. Ẹ̀wẹ̀, awuyewuye lórí ìtúbọ̀ máa fi àwọn obìnrin ọ̀dọ́ àti àwọn tí ó ní ìpèníjà ara sínú ipò ìjọba títún jẹ́ ohun àpérò tí àwọn èèyàn ń sọ̀rọ̀ lé lórí. Ọ̀rọ̀ yìí ni ó jẹyọ níbi ìpàdé àwọn tí ọ̀rọ̀ kọ̀ọ̀kan àti àwọn ikọ̀ kan tí ó ń bójú wo bí àwọn obìnrin ọ̀dọ́ àti àwọn tí ó ní ìpèníjà ara yóò ṣe bá wọn máa wà ní ilé ìjọba láti máa bá wọn tukọ̀ ìlú. Ìpàdé yìí ni ó wáyé ní ìlú Àbújá láàrin àwọn olóṣèlú kọ̀ọ̀kan àti àwọn ìgbìmọ̀ kọ̀ọ̀kan nínú àwọn adarí ìlú. Muhammad Rabiu ló jábọ̀ ìròyìn. Níbí ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn fún tọjọ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.